bí ti ń bẹ̀rẹ̀ rí o ṣe bá a sọ lọ́jọ́ sí wípé àwọn karambání ẹ̀dá àtọ̀húnrìnwá tí wọ́n ti ya bàṣẹ́jẹ́ obì tí ń so lẹ́rùn bí wọ́n ṣe ń yọ irin tó so afáráró ìyẹn bíríìjì náà ni wọ́n lọ sí àwọn ilé onílé tó sì lọ ń yọ irin bẹ́ẹ̀ náà ni wọ́n sì tún ṣe àwọn ìwà kò tọ́ mìíràn ní ilẹ̀ Yorùbá ṣerú àwọn èèyàn yìí ni wọn ò lè jíyàn gbé bí wọ́n bá rẹni tí yóò fún wọn lówó àti wípé ọ̀gọ̀rọ̀ wọn ni wọ́n ń sarin káàkiri àdúgbò bẹ́ẹ̀ sì ni ọ̀gọ̀rọ̀ wọn ni wọ́n ṣiṣẹ́ ọ̀kadà tó fi ń ṣe ìfimúfilẹ̀ ní àwọn agbègbè ní ilẹ̀ Yorùbá èyí tí ó sì jẹ́ ìfìdímúlẹ̀ láti ọ̀dọ̀ àwọn olóye ní ilẹ̀ Yorùbá tí wọ́n sọ wípé àwọn karambání àtọ̀húnrìnwá yìí ni wọ́n ń ṣe ìfimúfilẹ̀ yìí torí ọjọ́ èyí tí wọ́n yóò kógun jà wá kò wá sẹ́ni tó lè lọ síbi afárá Festac lọ sí Alákìjà ní ìpínlẹ̀ Èkó tí yóò rí bí àwọn karambání ẹ̀dá àtọ̀húnrìnwá ọ̀hún bí wọ́n ṣe ti yọ àwọn irin tó wà níbi òpó èyí tí ó gbé afárá ọ̀hún ró tí wọ́n sì yọ láti òkè délẹ̀ wọ́n sì sọra wọn di bàṣẹ́jẹ́ obì tí ń so lẹ́rùn kò sẹ́ni tí ó wù débẹ̀ tí ò ní káwọ́ mọ́rí wípé àwọn ènìyàn yìí ni wọ́n ti bà nǹkan jẹ́ jìnnà a sì fura ní ilẹ̀ Yorùbá torí àtijẹ àti mu la fi ń gbé iṣẹ́ ọdẹ fún àwọn karambání ẹ̀dá àtọ̀húnrìnwá torí wípé à ń ta páànù à ń ta irin fún wọn a sì jẹ́ kí wọ́n wọlé sí wa lára ẹja fura ní ilẹ̀ Yorùbá o. 2 years what they would have done to this bridge, I mean, it is imminent collapse. You can see it, sir. See the beginning. So as we progress, see how they have dug into the reinforcement of the bridge. Okay, you need to call attention of your authority to this. It is extremely bad. They use billions of naira to construct this, and see what scavengers have done. And this is what we are doing on a daily basis to make sure that this does not happen in Lagos. Ọkọ̀ agbówórin tún ti pa àwọn akẹ́kọ̀ọ́ méjì kan ní agbègbè Ṣakí ní ìpínlẹ̀ Ọ̀yọ́. ṣé lóòótọ́ ni wípé ikú ọmọ báyìí ní payítalẹ̀ ọmọ kan rèé tí ó ti gbẹ̀mí lẹ́nu bàbá rẹ̀ lórí èdè àìyedè èyí tí wọ́n ní tí ó sì lọ sọ òkú bàbá ọ̀hún sí inú kànga. àṣé lóòótọ́ ni ọ̀rọ̀ àwọn àgbà tó ní wípé ẹni tí Ọlọ́run ò pa kò ṣẹ̀dá alààyè kankan tó lè pa. Samuel Perry tí gbogbo ènìyàn tún mọ̀ sí broda Shaggy ti sọ̀rọ̀ síta lẹ́yìn ìgbà díẹ̀ èyí tí ó ti bọ́ sí ọwọ́ àṣìta ìbọn kan èyí tí ó ṣẹlẹ̀ ní Sango Ọ̀tà ní ìpínlẹ̀ Ògùn lẹ́yìn tí wọ́n lò bí oṣù 6 àti ọ̀sẹ̀ méjì ní àkàtà àwọn ajínigbé àwọn ènìyàn tí wọ́n jí gbé ní ìpínlẹ̀ Kwara ni wọ́n ti bẹ̀rẹ̀ sí ní sọ ohun tójú wọn rí ní àkàtà àwọn ajínigbé ọ̀hún. kójú má rí bí gbogbo ara báyìí ní oògùn rẹ̀ arákùnrin kan rèé tó ti fi ọkọ rẹ̀ tó ti fi pa màálù 11 pẹ̀lú àwọn adaranjẹ̀ lẹ́yìn ìgbà tí wọ́n da màálù gba ojú títì kọjá èyí tí ó sì rò wípé àwọn ẹni yìí ni wọ́n jẹ́ darandaran tó jẹ́ apanilẹ́kúnjayé ajínigbé. iléeṣẹ́ ọlọ́pàá ti wá kéde wípé wọ́n ń wá arákùnrin náà. ọwọ́ àjọ DSS tún ti tẹ àwọn 3 kan èyí tí wọ́n lọ́wọ́ nínú bí wọ́n ṣe jí ọ̀jọ̀gbọ́n ilé ẹ̀kọ́ gíga fásitì kan gbé ní ìpínlẹ̀ Nasarawa. àwọn ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn yìí lẹ́ ò máa gbọ́ láìpẹ́. Yorùbá Gidi TV. wọ́n ń jínigbé lọ́yọ̀ọ́ wọ́n ń jínigbé lógùn wọ́n tún ń jínigbé lóǹdó Èkìtì àti àwọn ìpínlẹ̀ mìíràn ní ilẹ̀ Yorùbá kò gbẹ́yìn níbẹ̀. a ò sì fura ní ilẹ̀ Yorùbá torí wípé àwọn àgbábọ̀ wọ́n ní wípé ó ń bọ̀ báyìí àwọn ládẹ́ẹ̀dẹ́ ọmọ Yorùbá ẹ jẹ́ ká ronú wò àwọn wo gan ni à ń gbà sílé wa gẹ́gẹ́ bí ọlọ́dẹ èyí tí ó ń ṣọ́ wa àwọn wo ni à ń ta irin fún àwọn wo ni à ń ta páànù fún bákan náà àwọn wo ni ó ń gbé àwọn ọmọ wa lọ sí ilé ẹ̀kọ́ lójoojúmọ́ ẹ jẹ́ ká ronú wò pẹ̀lú bí ọ̀rọ̀ tó tún jẹ́ alágbára kan bí ó ṣe ti ṣẹlẹ̀ ní ìpínlẹ̀ Èkó báyìí pẹ̀lú bí àwọn jàǹdùkú tí wọ́n jẹ́ àtọ̀húnrìnwá tó jẹ́ karambání tí wọ́n jẹ́ bàṣẹ́jẹ́ obì tí ń so lẹ́rùn tí wọ́n ti lọ sí afárá kan èyí tí ó so Festac pọ̀ mọ́ Alákìjà ní ìpínlẹ̀ Èkó tí wọ́n sì lọ sí abẹ́ afárá ọ̀hún tí wọ́n sì lọ ń yọ àwọn irin èyí tí ó so afárá ọ̀hún tí ó so pọ̀ mọ́ra wọn àti àwọn irin tó wà níbi òpó tó gbé afárá ọ̀hún ro wọ́n ti wá yọ àwọn irin yìí èyí tó mú kí gbogbo àwọn èèyàn tó lọ síbi bẹ̀ kí wọ́n káwọ́ mọ́rí wípé àwọn tó ṣe iṣẹ́ alágbára yìí ni wọ́n jẹ́ bàṣẹ́jẹ́ obì tí ń so lẹ́rùn tí wọ́n sì jẹ́ ọ̀tá ajé èyí ni ó mú kí àwọn àjọ kan tí wọ́n pè ní Rapid Response Squad ìyẹn RRS tó fi mọ́ àwọn àjọ kan tí wọ́n pè ní Kick Against Indiscipline
káì ní ìpínlẹ̀ Èkó tó fi tètè lọ síbi tí ìṣẹ̀lẹ̀ wọn ti ṣẹlẹ̀ láti lọ wo bí àwọn tí wọ́n jẹ́ karambà ní ẹ̀dá àwọn bólàbólà asárinsárin tí a tún mọ̀ sí ságolóságolo èyí tí wọ́n ti ṣe ìjàmbá sí abẹ́ afárá ọ̀hún tó sì ti yọ àwọn irin èyí tí wọ́n gbé afárá ọ̀hún dúró èyí ló mú wọn kí wọ́n fi ọ̀rọ̀ ọ̀hún léde nínú fọ́nrán èyí tí ó ń lọ kiri lórí ayélujára níbàámu pẹ̀lú ọ̀rọ̀ èyí tí ó wá jẹ jáde ní ìkànnì ìbánidọ́rẹ̀ẹ́ ti X ti iléeṣẹ́ ọba èyí tí ó ń bójútó ọ̀rọ̀ àwùjọ àti ohun àlùmọ́ọ́nì inú omi ní ìpínlẹ̀ Èkó láti ọ̀dọ̀ Tòkunbọ̀ Wahab ẹni tí í ṣe alábòjútó fún iléeṣẹ́ ọba náà èyí tó fi síta ní ọjọ́ àbámẹ́ta ló ti jẹ́ kó di mímọ̀ pé gómìnà ti ìpínlẹ̀ Èkó gómìnà Babájídé Sanwó-Olú ni ó ti pàṣẹ wípé kí wọ́n tètè lọ máa wo àwọn afárá èyí tó wà ní agbègbè Èkó sí Badagry wọ́n tètè lọ máa ṣe àyẹ̀wò sáwọn afárá ọ̀hún nítorí wípé ẹnikẹ́ni tí wọ́n bá ti bá ń bẹ̀ èyí tí ó dúró lọ́nà àìtọ́ tí ó fi ọkọ̀ síbẹ̀ lọ́nà àìtọ́ tàbí tí ó tún ṣe àwọn nǹkan mìíràn èyí tí kò bá òfin mu ni kí wọ́n tètè máa fi ọwọ́ òfin mú báyìí nítorí pé àtẹ̀jáde ọ̀hún ni ó tún jẹ́ kó di mímọ̀ pé iṣẹ́ ìwádìí ti ṣàfihàn rẹ̀ wípé àwọn jàǹdùkú yìí tí wọ́n jẹ́ sarinsarin ságolóságolo ni wọ́n mọ̀ọ́mọ̀ lọ máa yọ àwọn irin èyí tó fi gbé afárá ọ̀hún ró tí ó sì ti jẹ́ ìdúkokò mọ́ ẹ̀mí àti dúkìá àwọn ènìyàn tó ń gbé agbègbè ọ̀hún ní ìpínlẹ̀ Èkó àti àwọn ọlọ́kọ̀ èyí tí ó ń gba orí afárá Festac lọ sí Alákìjà kọjá ní ìpínlẹ̀ Èkó níbàámu pẹ̀lú àtẹ̀jáde náà àtẹ̀jáde ọ̀hún tún ṣàfihàn irúfẹ́ ìwà yìí gẹ́gẹ́ bí ìwà ọ̀daràn paraku èyí tí ó ń ba ohun tí ìjọba ti fi ogunlọ́gọ̀ owó náírà tó ti fi ṣe gẹ́gẹ́ bí ohun amáyédẹrùn fún ìpínlẹ̀ Èkó àti àwọn ọmọ orílẹ̀-èdè Nàìjíríà èyí tí ó ń lo orí afárá náà ṣùgbọ́n ní báyìí wọ́n ti wá ráwọ́ tó àwọn afurasí 27 níye ìyẹn 27 suspects èyí tí ó ṣeéṣe kí wọ́n lọ́wọ́ nínú bí wọ́n ṣe ń yọ àwọn irin èyí tó wà níbi afárá ọ̀hún láti ọ̀dọ̀ àwọn ságolóságolo tó tún jẹ́ sarinsarin táwọn kan tún mọ̀ sí bólàbólà. Ìjọba ìpínlẹ̀ Èkó ló tún wá jẹ́ kó di mímọ̀ pé àwọn ènìyàn tí wọ́n ti ráwọ́ tó yìí ni wọ́n yóò fi mú wọn dánrin tí wọ́n yóò sì lọ fi ojú wọn ba ilé ẹjọ́ lẹ́yìn ìgbà tó bá ti ṣe ọ̀pọ̀lọpọ̀ iṣẹ́ ìwádìí wọ́n jẹ́ kó di mímọ̀ wípé àwọn ò ní tẹ́tì láti rí i dájú wípé ètò ààbò tó péye wà fún ẹ̀mí àti dúkìá àwọn ènìyàn ní ìpínlẹ̀ Èkó àti láti rí i dájú wípé wọ́n wawọ́ ìwà ìbàjẹ́ ìbọlẹ̀ láti ọwọ́ àwọn karambání àtọ̀húnrìnwá tí wọ́n ti sọra wọn di ọ̀daràn paraku ní àwọn agbègbè wa gbogbo ní ilẹ̀ Yorùbá. ṣèbí àdúrà àwọn òbí láyé ni wípé kí Ọlọ́run jẹ́ kí wọ́n jèrè ọmọ kí làálàá àti kòókòó jẹ́jẹ́ wọn kó má já sásán lórí ọmọ ṣùgbọ́n bẹ́ẹ̀ kọ́ ni ọ̀rọ̀ rí ní ìlú Ṣakí ní ìpínlẹ̀ Ọ̀yọ́ nígbà tí ọkọ̀ agbowórin kan èyí tí ó yà kúrò ní ojú òpópónà tí ó ń bá bọ̀ ní agbègbè Mark Polytechnic tó wà ní àdójúkọ Sharon Rose School and College tó wà ní Ṣakí ọkọ̀ agbowó ọ̀hún ni ó yà bàrá tí ó sì lọ kọlu àwọn akẹ́kọ̀ọ́ èyí tí wọ́n wà ní orí ọ̀kadà tí wọ́n lọ jẹ́jẹ́ wọn ṣùgbọ́n lójú ẹsẹ̀ ni ọ̀kan lára àwọn akẹ́kọ̀ọ́ ọ̀hún ni ó gbẹ́mìí mì tí àwọn èèyàn sì sọ wípé ìjàmbá alágbára yìí ni ó ṣẹlẹ̀ látàrí bí eré burúkú èyí tí ọkọ̀ agbowórin ọ̀hún èyí tí ó ń bá bọ̀ lẹ́yìn ìgbà tí ọ̀kan ti kú lára àwọn akẹ́kọ̀ọ́ yìí àwọn méjì tó kù tó jẹ́ pé wọ́n di farapa yánnayànna ni wọ́n tètè gbé wọn lọ sí ilé ìwòsàn kan èyí tó wà ní agbègbè náà wọ́n jẹ́ kó di mímọ̀ pé níbi tí wọ́n ti ń gba ìtọ́jú lọ́wọ́ ní ọ̀kan lára àwọn akẹ́kọ̀ọ́ méjì ọ̀hún ni òun náà tún ti jáde láyé èyí tó sì kù akẹ́kọ̀ọ́ kan ìròyìn gbé jáde wípé àwọn akẹ́kọ̀ọ́ yìí ni wọ́n ṣẹ̀ṣẹ̀ parí ẹ̀záàmù ti junior WAEC wọn ìyẹn ti GS3 tí wọ́n sì ń retí láti rí èsì wọn kí wọ́n sì takọ́ṣọ́ sí ìpele girama èyí tí ó ga ìyẹn ní SS1 láti lè bẹ̀rẹ̀ ètò ẹ̀kọ́ wọn lọ ní pẹrẹwu ṣùgbọ́n àwọn mẹ́tẹ̀ẹ̀ta yìí ni wọ́n kó ìjàmbá láabi yìí lọ́nà tí àwọn méjì sì ti gbẹ́mìí mì báyìí ṣùgbọ́n ẹyọ kan sì wà ní ipò bákúbálà tó sì ti ń gba ìtọ́jú lọ́wọ́ ní ilé ìwòsàn kan tó wà ní agbègbè ọ̀hún ìròyìn jẹ́ kó di mímọ̀ wípé ẹgbẹ́ àwọn akẹ́kọ̀ọ́ ní orílẹ̀-èdè wa Nàìjíríà ẹ̀ka ti ìpínlẹ̀ Ọ̀yọ́ ni ó ti bẹ̀rẹ̀ sí ní kẹ́dùn pẹ̀lú àwọn mọ̀lẹ́bí àti ilé ẹ̀kọ́ èyí tí ìṣẹ̀lẹ̀ láabi ọ̀hún èyí tí ó ṣẹlẹ̀ sí tó fi mọ́ bí wọ́n ṣe mú àtẹ̀jáde kan síta tó sì ń béèrè fún iṣẹ́ ìwádìí tó gúnmọ́ lórí ọkọ̀ agbowórin ọ̀hún wípé kí wọ́n bẹ̀rẹ̀ sí ní ṣe iṣẹ́ ìwádìí èyí tí ó gúnmọ́ lórí bí ọkọ̀ agbowórin náà bí ó ṣe sá eré àsápajúdé tó sì lọ gbẹ̀mí lẹ́nu àwọn akẹ́kọ̀ọ́ tí wọn ò mọ́wọ́ tí wọn ò mẹsẹ̀ tó jẹ́ pé wọ́n kàn lọ lórí ọ̀kadà fúnra wọn ni àwọn méjì èyí tó gbẹ̀mí mì ni wọ́n gbẹ̀mí mì ní ilé ìwòsàn kan tí wọ́n pè ní Baptist Medical Center ṣùgbọ́n ẹni tí ó jẹ́ ìkẹta nínú wọn ni
òun náà sì ń gba ìtọ́jú lọ́wọ́ ní ilé ìwòsàn náà. Wọ́n ti wá rọ àwọn mọ̀lẹ́bí àwọn akẹ́kọ̀ọ́ ọ̀hún tó fi mọ́ àwọn ọ̀rẹ́ wọn àti àwọn ojúlùmọ̀ wọn àti àwọn agbègbè èyí tí wọ́n ti wá wípé wọ́n kú ara fẹ́ra ku àwọn èèyàn wọn èyí tí ó ti dágbére fáyé wípé ó dìgbò ṣe. Bẹ́ẹ̀ náà ni wọ́n sì tún gbóríyìn fún àwọn ènìyàn agbègbè náà wípé wọ́n jẹ́ kí àlàáfíà jọba láì wo bí ọkọ̀ agbówórí ọ̀hún bí ó ṣe sá eré àsápajúdé tí ó sì lọ gbẹ̀mí lẹ́nu àwọn ọmọ ọlọ́mọ. Wọ́n wá jẹ́ kó di mímọ̀ pé àwọn ti wà nínú ọ̀rọ̀ yìí báyìí táwọn yóò sì máa tàn yẹ́bẹ́yẹ́bẹ́ láti lè rí dájú wípé ìjọba ni ó gbé ìgbésẹ̀ akin lórí ọ̀rọ̀ yìí. Lẹ́yìn bí oṣù bíi 3 sí 4 èyí tí àṣìta ìbọn tí ó ti ba ẹni tí í ṣe adẹ́rìnpòṣónú ní orílẹ̀-èdè wa Nàìjíríà tí orúkọ rẹ̀ ń jẹ́ Samuel Perry tí ọ̀pọ̀lọpọ̀ ènìyàn tún mọ̀ sí Brother Shaggy, èyí tí kò sì ṣe eré orí ìtàgé tó fi mọ́ eré ìdẹ́rìnpòṣónú mọ́ láti ìgbà tí ìṣẹ̀lẹ̀ láabi ti ṣẹlẹ̀ tí kò sì tí ì fi ara hàn ní ojú móhùnmáwòrán tàbí lórí ayélujára. Ṣùgbọ́n ọ̀rọ̀ ni ó ti padà jẹyọ láti ọ̀dọ̀ rẹ̀ báyìí. Brother Shaggy ló ti jẹ́ kó di mímọ̀ pé òun ti dé padà sí orí ayélujára láti bẹ̀rẹ̀ iṣẹ́ ìríjú rẹ̀ èyí tí ayé mọ̀ọ́mọ́ gẹ́gẹ́ bí adẹ́rìnpòṣónú. Ó fi ọ̀rọ̀ yìí léde ní àná tí í ṣe ọjọ́ Ẹtì ọjọ́ 7 oṣù kẹjọ ọdún 2026 yìí ní orí ìkànnì ìbánidọ́rẹ̀ẹ́ ti WhatsApp ẹ̀ fún àwọn alátẹ̀lé rẹ̀. Níbi ibẹ̀ ló ti ń jẹ́ kó di mímọ̀ wípé òun dúpẹ́ lọ́wọ́ àwọn ènìyàn tí wọ́n jẹ́ alátẹ̀lé òun tí wọ́n sì fẹ́ òun dénú nítorí pé ọ̀pọ̀lọpọ̀ ènìyàn ni wọn ò tiẹ̀ ro ibi tí òun wà, ṣùgbọ́n àwọn kan ni wọ́n fi ara balẹ̀ tí wọ́n sì bẹ̀rẹ̀ sí ní tẹ̀lé òun tí wọ́n sì bẹ̀rẹ̀ sí ní ṣe ìwádìí lórí ibi tóun wà. Ó jẹ́ kó di mímọ̀ pé òun mọ rírì wọn nítorí wípé àwọn ẹni ọ̀hún ni èèyàn tó jẹ́ wípé a lè pè ní egun ṣoṣo tó ń parí ike èyí tí wọ́n dúró ti òun gbágbágbá. Bákan náà ló wá jẹ́ kó di mímọ̀ pé òun ò ní fi ìfẹ́ èyí tí wọ́n ní sóhun, òun ò ní ṣìlò àti wípé òun ò ní jọrọ òun lójú fún àwọn alátìlẹyìn òun. Bákan náà ló jẹ́ kó di mímọ̀ pé bó tilẹ̀ ṣe wípé ó ti pẹ́ tí òun ti fi ara hàn ní orí ayélujára àti ẹ̀ka ìdẹ́rìnpòṣónú ní orílẹ̀-èdè wa Nàìjíríà, ṣùgbọ́n òun ti ń padà bọ̀ wá sípò báyìí láti máa padà sí orí ayélujára àti ojú móhùnmáwòrán kí òun bá tún máa fi dẹ́rìn pa àwọn ènìyàn nítorí wípé ọ̀pọ̀lọpọ̀ àwọn ènìyàn ni wọ́n ti ń ṣàfẹ́rù òun ní ojú òpó ayélujára tó sì ti ń béèrè wípé ìgbà wo ni Brother Shaggy yóò padà dé. Ó wá jẹ́ kó di mímọ̀ pé òun dé tán láìpẹ́ yìí, ṣùgbọ́n òun ò tí ì lè sọ nǹkan kan nípa ohun tí ó ṣẹlẹ̀ sí òun, ṣùgbọ́n bóun bá ti dé tán òun yóò jẹ́ kí gbogbo àwọn ènìyàn mọ̀ bí ọ̀rọ̀ òun gangan bí ó ṣe lọ ní agbègbè ibi tí wọ́n ti yin ìbọn mọ́ òun. Níbàámu pẹ̀lú ọ̀rọ̀ yìí tí ó kọ́kọ́ jẹ jáde láti ọ̀dọ̀ iléeṣẹ́ ọlọ́pàá ní ìpínlẹ̀ Ògùn, wọ́n jẹ́ kó di mímọ̀ pé iṣẹ́ ìwádìí ṣàfihàn rẹ̀ wípé ẹni tí í ṣe Brother Shaggy ọ̀hún ni wọ́n yin ìbọn mọ́ nígbà tí ó ń ṣe rán ìdẹ́rìnpòṣónú ní abẹ́ afárá kan èyí tó wà ní agbègbè Sango Ọ̀tà ní ìpínlẹ̀ Ògùn. Ṣùgbọ́n ọ̀rọ̀ yìí tí ó tún padà jáde láti ọ̀dọ̀ ẹ̀ka iléeṣẹ́ ọlọ́pàá ní ìpínlẹ̀ Ògùn ni wọ́n jẹ́ kó di mímọ̀ pé lóòótọ́ àti lódodo ni wọ́n yìnbọn mọ́ Brother Shaggy, ṣùgbọ́n ibi tí wọ́n ti yìnbọn mọ́ ọ̀hún ni kì í ṣe ìpínlẹ̀ Ògùn, èyí tó sì jẹ́ kó di mímọ̀ wípé ibi tí wọ́n ti yìnbọn mọ́ Brother Shaggy ni ó ṣeé ṣe kó jẹ́ ìpínlẹ̀ Èkó. Ṣùgbọ́n wọ́n gbé Brother Shaggy lọ sí ilé ìwòsàn kan èyí tó wà ní agbègbè Alákùkọ ní ìpínlẹ̀ Èkó láti lọ gba ìtọ́jú tó péye kó tó di wípé wọ́n wá padà gbé lọ sí ilé ìwòsàn kan tó wà ní agbègbè Ìkẹjà láti lọ máa gba ìtọ́jú èyí tí ó kù níbi bẹ̀. Ṣùgbọ́n níbàámu pẹ̀lú ọ̀rọ̀ èyí tí ó tún jẹ jáde láti ọ̀dọ̀ ẹ̀ka iléeṣẹ́ ọlọ́pàá ní ìpínlẹ̀ Èkó, wọ́n jẹ́ kó di mímọ̀ pé àwọn ọ̀tẹlẹ̀múyẹ́ ni wọ́n ti bẹ̀rẹ̀ sí ní ṣiṣẹ́ ìwádìí láti ṣàfihàn àwọn tí wọ́n wà ní ẹ̀yìn bí wọ́n ṣe yìnbọn mọ́ adẹ́rìnpòṣónú ọ̀hún ti ṣe Brother Shaggy. Wọ́n wá jẹ́ kó di mímọ̀ pé iṣẹ́ ìwádìí ọ̀hún ló ṣì ń lọ lọ́wọ́, èyí tí wọn yóò sì rí dájú pé ẹnikẹ́ni tí ó bá lọ́wọ́ nínú ìwà ipá bẹ́ẹ̀ ni wọn yóò fi ojú rẹ̀ ba ilé ẹjọ́. Ọwọ́ iléeṣẹ́ ọlọ́pàá ti tẹ arákùnrin kan ní ìpínlẹ̀ Adamawa lórí bí ó ṣe pa bàbá èyí tí ó bí lọ́mọ tí ó sì tú òkú bàbá ọ̀hún sínú kànga kan. Iléeṣẹ́ ọlọ́pàá ní ìpínlẹ̀ Adamawa ní ọjọ́ Ẹtì àná ni wọ́n ti dárúkọ arákùnrin kan tí orúkọ rẹ̀ ń jẹ́ Peter Sinamai láti agbègbè Sangare níjọba ìbílẹ̀ Gombe ní ìpínlẹ̀ Adamawa
tí ó jẹ́ ẹni 40 ọdún èyí tó jẹ́ kó di mímọ̀ pé ó ti jẹ́ afurasí kan èyí tí ó lọ́wọ́ nínú bí ó ṣe dẹ́mi bàbá tó bí lọ́mọ légbodò níbàámu pẹ̀lú ọ̀rọ̀ èyí tó jẹ jáde láti ọ̀dọ̀ ẹ̀ka iléeṣẹ́ ọlọ́pàá náà. Wọ́n jẹ́ kó di mímọ̀ pé wọ́n ráwọ́ tó afurasí yìí lẹ́yìn ìgbà tí àwọn gba ìpè pàjáwìrì kan lórí bí arákùnrin náà bí ó ṣe gba ẹ̀mí lẹ́nu bàbá rẹ̀ tí ó sì lọ ju òkú bàbá ọ̀hún sí inú kànga níbàámu pẹ̀lú ọ̀rọ̀ èyí tó jẹ jáde láti ọ̀dọ̀ ẹni tí í ṣe alukoro fún iléeṣẹ́ ọlọ́pàá ní ìpínlẹ̀ Adamawa SP Sulaiman Ngoroje ni òun náà jẹ́ kó di mímọ̀ pé lóòótọ́ àti lódodo níṣẹ́ ìwádìí ti ṣàfihàn rẹ̀ wípé arákùnrin yìí ni ó gbẹ̀mí lẹ́nu bàbá rẹ̀ gẹ́gẹ́ tí ó sì lọ sọ òkú bàbá ọ̀hún sí inú odò kan èyí tí ó wà ní agbègbè èyí tí ó ń gbé níbàámu pẹ̀lú ọ̀rọ̀ èyí tí ó tún jẹ jáde láti ọ̀dọ̀ ẹni tí í ṣe alábòójútó fún iléeṣẹ́ ọlọ́pàá ní ìpínlẹ̀ Adamawa CP Kabiru Umar Hasan ni òun náà wá pàṣẹ wípé kó bẹ̀rẹ̀ sí ní ṣe iṣẹ́ ìwádìí tó gúnmọ́ lórí ọ̀rọ̀ ọ̀hún láti fi mọ ohun tí ó fà á tí arákùnrin náà fi wo sùsùn láti fi gbẹ̀mí lẹ́nu bàbá rẹ̀ tí ó sì lọ sọ òkú bàbá ọ̀hún sí inú kànga kan èyí tó wà ní agbègbè ọ̀hún. Wọ́n ti wá yọ òkú bàbá ọ̀hún kúrò nínú kànga náà, wọ́n ti lọ gbé sí ilé ìgbókùpamọ́sí láti lọ bẹ̀rẹ̀ iṣẹ́ ìwádìí lórí ohun tó ṣokùnfà ikú bàbá ọ̀hún. Wọ́n ti wá jẹ́ kó di mímọ̀ pé lọ́gán tí iṣẹ́ ìwádìí bá ti parí ni wọn yóò fi ojú arákùnrin ọ̀hún ba ilé ẹjọ́. Lẹ́yìn oṣù 6 àti ọ̀sẹ̀ méjì àwọn ènìyàn táwọn ajínigbé jí gbé ní agbègbè kan tó pè ní Woro ní ìpínlẹ̀ Kwara ni wọ́n ti bẹ̀rẹ̀ sí ní sọ ohun tójú wọn rí ní àkàtà àwọn ajínigbé lẹ́yìn ìgbà tí wọ́n ti lo oṣù 6 àti ọ̀sẹ̀ méjì nínú igbó pẹ̀lú àwọn ajínigbé ọ̀hún. Arábìnrin kan tí orúkọ rẹ̀ ń jẹ́ Fatima Muhammad ni ó jẹ́ kó di mímọ̀ wípé lóòótọ́ àti lódodo ni àwọn tí wọ́n jẹ́ ajínigbé yìí ni wọ́n jí wọn gbé, ṣùgbọ́n níwọ̀n gba ìgbà tí àwọn fi wà ní ọ̀dọ̀ àwọn ajínigbé ọ̀hún àwọn ò ní aṣọ kankan èyí tí àwọn lè fi pààrọ̀ aṣọ tí àwọn wọ̀ lọ́jọ́ tí wọ́n jí àwọn gbé ọ̀hún, àti wípé ìta gbangba báyìí ni àwọn sùn èyí tí ebi àti òǹgbẹ burúkú tó sì máa ń gbé àwọn tó fi di wípé bí òjò bá rọ̀ orí àwọn ni ó ti bẹ̀rẹ̀, bí òjò bá dá orí wọn náà ni yóò dálé, àti wípé aṣọ wọn ara wọn náà ni yóò gbẹ sí èyí tí àwọn yóò sì tutù jìnnìbà nínú omi èyí tí ó rọ̀ láti òkè wá. Ó tún jẹ́ kó di mímọ̀ wípé àwọn ò nílé kankan èyí tí àwọn ń gbé ju inú igbó tí àwọn wà lọ. Bákan náà ni ó tún jẹ́ kó di mímọ̀ nínú ọ̀rọ̀ rẹ̀ wípé oṣù 6 àti ọ̀sẹ̀ méjì ni àwọn lò ní àkàtà àwọn ajínigbé èyí tó sì bẹ̀rẹ̀ sí ní jẹ́ kó di mímọ̀ wípé inú òun dùn pẹ̀lú bí àwọn ìjọba bí wọ́n ṣe dóòlà àwọn kúrò ní ọwọ́ àwọn ajínigbé náà, àti wípé inú òun tún dùn bí òun yóò ṣe darapọ̀ mọ́ àwọn mọ̀lẹ́bí òun nítorí pé òun ò ní lérò wípé òun lè padà darapọ̀ mọ́ àwọn ẹbí òun mọ́ láyé. Àwọn ẹ̀ṣọ́ aláàbò yìí tó dóòlà àwọn arábìnrin yìí kúrò ní àkàtà àwọn ajínigbé ni wọ́n ti wá fà wọ́n lé ìjọba ìpínlẹ̀ Niger lọ́wọ́ nítorí pé wọ́n kó wọn láti agbègbè Woro ní ìpínlẹ̀ Kwara wọ́n sì lọ gbà wọ́n lẹ̀ ní ìpínlẹ̀ Niger. Àwọn tí wọ́n jẹ́ ẹ̀ṣọ́ aláàbò náà ti wá fa àwọn ẹni yìí lé ìjọba ìpínlẹ̀ Niger lọ́wọ́ láti ṣe ohun tó tọ́ àti ohun tó yẹ lórí wọn. Ọ̀kan lára àwọn ènìyàn tí ó tún jàjàbọ́ ní àkàtà àwọn ajínigbé ọ̀hún tí òun jẹ́ ẹni ọdún 17 ìyẹn 17 years old tí orúkọ rẹ̀ ń jẹ́ Isiyaka Ahmed ni òun náà jẹ́ kó di mímọ̀ pé lóòótọ́ àti lódodo ni wọ́n jí àwọn gbé, àti wípé àwọn ajínigbé ọ̀hún ni wọ́n dúnkokò mọ́ òun wípé wọ́n fẹ́ pa òun lẹ́yìn ìgbà tí òun gbìdánwò láti sá lọ nígbà tí àwọn wà ní àkàtà wọn. Ó jẹ́ kó di mímọ̀ pé oúnjẹ àti omi tó fi mọ́ òjò èyí tí ó ń rọ̀ ni ó jẹ́ kókó kan tí ó sì jẹ́ ìpèníjà ńlá èyí tí àwọn kojú ní àkàtà àwọn ajínigbé náà. Ó wá jẹ́ kó di mímọ̀ pé àwọn kan sì wà ní àkàtà àwọn ajínigbé ọ̀hún èyí tí àwọn ẹ̀ṣọ́ aláàbò tí gbà kalẹ̀ kúrò ní ọwọ́ wọn. Ó wá jẹ́ kó di mímọ̀ pé òun ò tí ì mọ ipò tí àwọn ẹni ọ̀hún wà, ṣùgbọ́n òun gbàdúrà wípé kí Ọlọ́run jẹ́ kí wọ́n tú àwọn tó wà ní àkàtà àwọn ajínigbé ọ̀hún kó tú wọn náà sílẹ̀. Ẹni tí ó tún jẹ́ míà agbègbè Bogu níbi tí wọ́n ti tẹ́wọ́ gba àwọn tí wọ́n jí gbé ọ̀hún ìyẹn Alhaji Muhammad Sani Dantoro ni ó ṣàpèjúwe pípadà àwọn ẹni yìí gẹ́gẹ́ bí ohun kan èyí tí ó múnú àwọn dùn tí ó sì jẹ́ kó di mímọ̀ wípé ọjọ́ tí wọ́n gbà wọ́n kalẹ̀ ni ó dàbí ọjọ́ iléyá fáwọn nítorí pé inú àwọn dùn gidi gan wípé àwọn ènìyàn èyí tí wọ́n ti jí gbé ọ̀hún ni wọ́n ti padà wálé. Ó wá jẹ́ kó di mímọ̀ pé àwọn ò ní tẹ́tì láti máa ṣiṣẹ́ tọ ìdàgbàsókè àárín ìlú àti láti lè fi jẹ́ kí ètò ààbò kó wà fún ẹ̀mí àti dúkìá àwọn ènìyàn láàárín ìlú.
Adaranjẹ kan àti àwọn màálù rẹ̀ tí ó jẹ́ 11 níye ni wọ́n ti gbẹ́mìí mì nínú ìṣẹ̀lẹ̀ ìjàmbá ọkọ̀ kan pẹ̀lú ọkọ̀ Mercedes-Benz kan èyí tí ó ṣẹlẹ̀ ní agbègbè Evioku ní Orumudugu ní ìjọba ìbílẹ̀ Emowa ní ìpínlẹ̀ Rivers. Níbàámu pẹ̀lú ìròyìn èyí tí ó jẹ jáde ní òní, ìròyìn ọ̀hún jẹ́ kó di mímọ̀ pé àwọn tí wọ́n ń daranjẹ ọ̀hún ni wọ́n ṣèèṣì daran gba ojú títì kọjá èyí tí ọkọ̀ Mercedes-Benz ọ̀hún tí ó sì gbá àwọn màálù 11 tó fi mọ́ ọ̀kan lára àwọn adaranjẹ ọ̀hún tí gbogbo wọn sì gbẹ́mìí mì lójú ẹsẹ̀. Àwọn méjì tó tún kù lára àwọn adaranjẹ náà ni wọ́n ti wá gbé lọ sí ilé ìwòsàn èyí tí ó súnmọ́ ibi tí ìṣẹ̀lẹ̀ láabi ọ̀hún ti ṣẹlẹ̀. Wọ́n jẹ́ kó di mímọ̀ wípé lọ́gán tí ọkọ̀ Mercedes-Benz yìí tí ó bẹ̀rẹ̀ sí ní gbá àwọn màálù yìí èyí tó dàgbà ojú títì kọjá ni àwọn màálù ọ̀hún sì bẹ̀rẹ̀ sí ní jẹ́ Ọlọ́run nípè tó fi mọ́ ọ̀kan lára àwọn tó jẹ́ adaranjẹ ọ̀hún tóun náà sì gbẹ́mìí mì lójú ẹsẹ̀. Nínú fọ́nrán èyí tí ó lọ káàkiri lórí ayélujára ní ibẹ̀ ní fọ́nrán ọ̀hún ti ṣàfihàn rẹ̀ wípé ọ̀kan lára àwọn tí wọ́n jẹ́ adaranjẹ ọ̀hún ni ó jókòó sí ẹ̀gbẹ́ ọ̀kan lára àwọn màálù èyí tó ti kú náà. Nígbà tí àwọn oníròyìn yóò máa kàn sí ẹni tí ṣalukoro fún iléeṣẹ́ ọlọ́pàá ní ìpínlẹ̀ Rivers ìyẹn Blessing Agabe, ó fìdí ìṣẹ̀lẹ̀ múlẹ̀ wípé lóòótọ́ àti lódodo ni ìṣẹ̀lẹ̀ láabi yìí ṣẹlẹ̀ tó sì ti bẹ̀rẹ̀ iṣẹ́ ìwádìí lórí rẹ̀. Ó jẹ́ kó di mímọ̀ pé ẹni tí ó wọ ọkọ̀ Mercedes-Benz ọ̀hún ni ó sá kúrò ní ibi tí ìṣẹ̀lẹ̀ ọ̀hún ti ṣẹlẹ̀ tí ó sì fi ọkọ̀ ọ̀hún sílẹ̀ tí ó sì wọnú ọkọ̀ mìíràn tí ó sì lọ. Ṣùgbọ́n wọ́n ti wá jẹ́ kó di mímọ̀ pé wọ́n ń wá arákùnrin èyí tó ní Mercedes-Benz ọ̀hún láti wá sọ ohun tó rí lọ́bẹ̀ tó fi wàrú sọ́wọ́ tó fi hùwà láabi yìí. Ṣùgbọ́n àwọn tó kù tí wọ́n jẹ́ adaranjẹ yìí tí wọ́n farapa yánnayànna ni wọ́n ti gbé wọn lọ sí ilé ìwòsàn tó sì ti ń gba ìtọ́jú tó péye ní ilé ìwòsàn èyí tí wọ́n gbé wọn lọ ọ̀hún. Àjọ ọ̀tẹlẹ̀múyẹ́ ìpínlẹ̀ tí a tún mọ̀ sí DSS ni wọ́n ti jẹ́ kó di mímọ̀ ní alẹ́ ọjọ́ Ẹtì àná tí ṣe ọjọ́ 7 oṣù kẹjọ ọdún 2026 wípé wọ́n ti ráwọ́ tó àwọn 3 mìíràn èyí tó tún jẹ́ kó di mímọ̀ pé wọ́n lọ́wọ́ nínú bí wọ́n ṣe jí ẹni tí í ṣe ọ̀gá àgbà ní ẹ̀ka ètò ìkẹ́kọ̀ọ́ ti iṣẹ́ àgbẹ̀ ìyẹn Dean of Agriculture ní ilé ẹ̀kọ́ gíga fásitì ti ìpínlẹ̀ Nasarawa ìyẹn ọ̀jọ̀gbọ́n Samuel Avengbe Okunsebo bí wọ́n ṣe jí ọ̀gá àgbà ọ̀hún ìyẹn ọ̀jọ̀gbọ́n ọ̀hún gbé. Ẹni tí í ṣe ọ̀gá àgbà nílé ẹ̀kọ́ gíga fásitì ọ̀hún ní àjọ DSS ni wọ́n gbà kalẹ̀ lẹ́yìn ọjọ́ méje èyí táwọn ajínigbé tí wọ́n jí gbé ní ọjọ́rú ọjọ́ 15 oṣù keje ọdún 2026 tó sì ti gbà kalẹ̀ níbàámu pẹ̀lú ọ̀rọ̀ èyí tó jẹ jáde láti ọ̀dọ̀ àjọ DSS ọ̀hún. Wọ́n jẹ́ kó di mímọ̀ pé wọ́n jí ọ̀jọ̀gbọ́n yìí gbé ní agbègbè kan tó pè ní Mile Uku tí ó jẹ́ ẹnu ààlà àláfíà sí ìjọba ìbílẹ̀ Nasarawa Egon ní ìpínlẹ̀ Nasarawa. Àwọn méjì ni wọ́n ti wá kọ́kọ́ ráwọ́ tó èyí tí wọ́n jẹ́ kó di mímọ̀ pé wọ́n ní ọwọ́ nínú ìwà ìjínigbé ọ̀jọ̀gbọ́n ọ̀hún. Nínú wọn láti rí obìnrin kan. Àjọ DSS ni wọ́n ti wá ráwọ́ tó àwọn 3 mìíràn ní alẹ́ àná. Wọ́n jẹ́ kó di mímọ̀ pé orúkọ àwọn mẹ́tẹ̀ẹ̀tọ̀ ọ̀hún ni Yakubu Abubakar ẹni ọdún 25 àti Usman Abubakar Maigari ẹni ọdún 37 àti Saleh Babaro Abubakar ẹni ọdún 27 ìyẹn 27. Àwọn èèyàn yìí ni wọ́n jẹ́ ẹ̀yà Hausa àti ẹ̀yà Fúlàní. Àjọ DSS ló wá jẹ́ kó di mímọ̀ pé àwọn mẹ́tẹ̀ẹ̀ta yìí ni wọ́n ti wà ní akóló wọn èyí tí wọn yóò sì fi ojú wọn ba ilé ẹjọ́ lọ́gán tí iṣẹ́ ìwádìí bá ti parí. Èyí lópin ìròyìn wa fún ti àsìkò yìí láti ẹnu Ọláolúwa Olúṣeun Adékúnlé fún ìkànnì Yorùbá Gidi TV. Ẹ sì kú ojú lọ́nà àwọn ètò alágbára mìíràn tó ń bọ̀ lọ́nà láìpẹ́ àti àwọn ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn míì. Bàbá Aládò ọmọ àgbáhùn lálá tí ń pàṣẹ ògùn warawara. Bíná bá rómi àgbàgbé ilé tó fẹ́ jó. Bẹ́ẹ̀ tó bá rómi àgbàgbé ariwo tó fẹ́ pa. Bí ṣòro bá fojú kan Bàbá Aládò gbogbo gànàgànà ara àṣòro á sì balẹ̀ pẹ̀sẹ̀. Bí ìgbà ògùn náà bá bọ́ sómi tó dákẹ́jẹ́. Kí ni ìṣòro tó sọra ẹ̀ di ọ̀rẹ́ ìmùlẹ̀ sí Ọlọ́run? Àìsàn wo ló ń ṣe ọ tó ń lọ tó ń bọ̀? Tó ní dandan lá ọ̀run oṣù ní àparò kú sí. Bàbá Aládò fúnra ẹ̀ kún ọkọ̀ òkè. Ògbóǹtarìgì nínú ká fi ewé àti egbò tú ọ̀pọ̀lọpọ̀ sílẹ̀. Bàbá Aládò fúnra ẹ̀ ó ti dé láti abúlé Aládò ìlú Olórílẹ̀ méje ní ìlú Ìbàrìbà. Ó ṣe pàtàkì kí o tètè kàn sí Bàbá Aládò. Wọ́n bá yín fojú inú fojú àgbà wo tí ń yọ yín lẹ́nu lágọ̀ọ́ ara pẹ̀lú àwọn irinṣẹ́ ìgbàlódé. Ẹ má sì gbàgbé àwọn egbòogi wa tó gbàṣẹ gbòǹtẹ̀ ìjọba. Lego herbal mixture àti Osconto capsule. Èyí tẹ̀ ń rírà láwọn fámásì káàkiri. Ẹ máa pe Bàbá Aládò 080 28 12 1088.